sóbìnrin gbogbo àwa tá wà bí wọ́n ní àápé gbọ́ ni a kì í pé gọ̀ ìwọ obìnrin tó bá wà bí tó kì í ṣe mo congratulate ẹ congratulations máa yẹ ìfà ṣe o ṣó mọ reason o mọ bí tọ́lọ́ ṣe máa gbé e sí o tí ògo bá dé ni ẹ̀gbin máa ń dé o kí mo sọ tó ògo bá dé lẹ̀gbin máa ń jáde o ó ṣe jẹ́ pé nísìn láti ìgbà tó ẹni ọlá tó ti ń ṣe àwọn gbogbo nǹkan báyìí why now ìyá ọgbà òwe Yorùbá kan sọ pé ó ní má ṣe ni oògùn má mọ̀ nǹkan téèyàn bá ṣe ni èèyàn ní mọ̀. why now ó ṣe jẹ́ nísìn ó ṣe jẹ́ nísìn. pé everybody time ẹ̀san everybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀san máa ké kò sí o lè escape where you can't that's why I don sọ pé ọ̀tá fà sókè tó yí dó borí. Ọlọ́run ti ń wò ó bóyá Ọlọ́run ti fún ní chance to change Ọlọ́run ti ń fún ní oríṣiríṣi opportunity but still she refused to do it. Ọjọ́ kan Ọlọ́run máa bí léèrè pé ọmọ wa náà jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ so díẹ̀díẹ̀ nínú nǹkan báyìí Ọlọ́run lè ṣe fún un lóòótọ́ according to àwọn èèyàn tó ń push ẹ̀. why now ló ṣe jẹ́ pé má lọ rẹ̀ pé àkókò ti tó náà nìyẹn àkókò ti tó everybody ló ní àkókò. ó ṣe jẹ́ nígbà tó wá lógo tó nìkan lẹ̀ síwájú. ẹ̀ka lógo náà ni àṣetìlẹ́yìn tí ò lógo rí tí wọ́n fà wálẹ̀ ni èèyàn tó bá lógo náà lè ṣun wá kiri. kábíyèsí. yes now. since àtijọ́ wá agree pé èèyàn tó bá lógo lè ṣun wá kiri má lọ rẹ̀ pé kó lè lógo. tó bá single kò ní lógo tó bá marry lógo máa dé. yes lòkìkí ẹ̀ máa tàn má lọ rẹ̀ pin pé ipò tó wà lẹ́nìí ò lè jẹ́yàn lọ́jọ́ iwájú tó bá ti wá lọ ṣe ẹlẹ́yà àsìkò tó bá wá jẹ́yàn ní nǹkan tó ti ń gbàdúrà fún yẹn kẹ́sìn ẹ̀ wá dé. níbọ̀ làwa jẹ́. má fi ní ẹ̀bọ̀ lẹ́ẹ̀jẹ̀ má rò pé ó ti tán fún ẹ má rò pé ò lè ní òkìkí ò lè mọ àwọn èèyàn gidi má rò rẹ̀ pin ló ṣe jẹ́ pé ìwà tó bá wù ú sìn in fact ó matter a lot. believe ghost pẹ̀lú one follower ó dà pé ó fẹ́ ṣòfò àbí má rò rẹ̀ pin ó sì máa jẹ́yàn nǹkan tá a bá ṣe lénìí ó máa bí wá lọ́jọ́ iwájú ṣe máa dúró àwọn tó wádìí ìyá ọgbà ni wọn kè Canada wọn kè Nàìjíríà wọn kè everywhere kí lẹ mú bọ̀ òfò ni ìyá tó bí yín kọ́ ló bẹ́ mi bẹ́ẹ̀ ṣe lo ní ayé yín ayé yín bàjẹ́ bẹ́ẹ̀ kọ́ mo ṣe lo tèmi ẹ̀kọ́ pé lórí burúkú ni one night stand ní inú pátí náà ti ń tọwọ́ bòbò yín báwo lẹ máa fi ra yín kó wẹ́ mi ẹ wádìí ni ẹ lè rí má fẹ́ ní ẹ̀bọ̀lẹ̀ ẹ̀jẹ̀ Abíọ́lá Oríṣiléṣe wà ọmọ mi ńkọ́ má fẹ́ ní ẹ̀bọ̀lẹ̀ ẹ̀jẹ̀ má ro rẹ̀ pin ẹni ọlánsìn ó ti rọ àwọn ọmọ ẹ̀ pé wọn lè jẹ́ èèyàn ló ṣe ń ṣe gbogbo because ìwà abiyamọ tó bá mọ̀ pé àwọn ọmọ tọ́lọ́run fún mi wọ́n máa di olókìkí wọ́n máa di ológo ọmọ ò ní forí burúkú láti bọ́jú ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ tẹ́ ẹ bá ti lọ́mọ láyé ẹ máa ronú kẹ́ tó ṣe nǹkan má fẹ́ ní torí owó torí ojú kòkòrò torí olè. òun gan fúnra lára ẹ̀ gan ṣọ́ọ̀ṣì kò tí ì lò bú ara ẹ̀. ẹ bọ́lẹ̀ ètò yìí kọ́lẹ̀ wà èyí kọ́lẹ̀ lòtò kí ló wá dé lábá ti sọ yọkọ ẹ máa sọ mẹ́wàá kí ló ṣẹlẹ̀ bígẹ́ẹ̀sì máa búlọ́ọ̀kì yín dànù ni tẹ bá dé ṣó ní ṣó ẹ máa calm down ni ẹ fẹ́ gba ṣó mọ́ mi lọ́wọ́ ni tí mo dẹ̀ nọ́tì bẹ́ẹ̀ mo mú mọ́ra bẹ́ẹ̀ ni mo mú mọ́ra tí bá ti sọ méjì wọ́n sọ mẹ́wàá bẹ́ẹ̀ mo wò pé wẹ̀ àjọ wà náà ni tí bá ti sọ méjì o bígẹ́ẹ̀sì àtúnṣọ mẹ́ta máa pé àjọ wà náà ni pé kò sí wà ó dẹ̀ tí wàá fẹ́ mọ yín lára ẹ mọ bí tẹ́ ẹ wà ni kí ló wá dé biggest a máa jà o èèyàn mi náà ni wọ́n á lè jà wọ́n di ilé àìlólùwẹ̀ holding it ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ̀yin obìnrin dẹ̀ try láti níyì náà ẹ try láti níyì ẹ try láti jẹyàn ìwọ tó o bá ní fídíò níta ó lè má jẹ́ nì jákọ òbú ẹ̀ ṣì ń bọ̀ ẹlòmíì gan òun àtọkùnrin tọ́jọ ṣe ìyẹn ti fi sí Telegram ìwọ tó lo gbogbo òmò pé wà Telegram yes o mọ mi ìṣeré mo ti pàdé ọmọ secondary school mi ní Telegram rẹ̀ mi ìṣeré ṣaléwá mo ti rí ní Telegram táwọn ọkùnrin méjì ń bá sùn meanwhile ó wà nínú group secondary school mi mo wá lọ mú nọ́mbà ẹ̀ mo wá chat ẹ̀ mo ní is this not you mo send video yẹn sí ó ní títí it's a long story pé bọ̀kín guess what ó wá pè mí lórí WhatsApp ó lóun ò mọ̀ pé ìwò òun wà lórí Telegram pé máa tóun bá ṣe yẹn òun ló rán òun lọ sí school tó sanwó ilé òun máa yẹ dẹ̀ fi sí Telegram òun go mọ̀ so ẹ̀yin tẹ́ wà ń bí most of you ẹ wà ní Telegram ẹ mọ̀ yes ẹ jákọ̀ ó dọjọ́ tẹ́ni tó bá mọ̀yìn bá rí òwò yín wọ́n máa contact yín pé ṣẹ́yìn kọ́ lélẹ̀ àwọn tẹ́ ń bá ṣe gan lọ fi sí Telegram gbogbo wọn náà join group tó ti máa send o pé ẹ̀rọ ọmọ tí mo gbá sí fún lálẹ́ wọ́n bá ju fún kíní yín síbẹ̀ ẹ continue tẹ́lẹ̀ yà yín bá wá jáde ẹ wá máa ní kí n support mi ò lè support yín ronú kó tó ṣe nǹkan ni tó o bá ti lè operate that way má bá mi ṣe ronú kó jẹ́ mọ́dé tọ̀ mí kọ́pọ́n bu ẹ̀ máa lọ wo bu ẹ. Torí one o listen sí mi two ẹ̀kọ́ tá à ń kọ́ lórí platform o gbọ́ ẹ so you face the consequences yes face ẹ máa wò yes máa follow link nǹkan tí mo tiẹ̀ like jù ní the link is my bio mo ń lọ bio nìyẹn. ní
máa lọ wo bó ẹ kò sí nǹkan tó kèmí pẹ̀lú yẹn èmi ò ní support ẹ àwọn kan láwọn fẹ́ protest báwọn fẹ́ support sí alágbo pé kán fi ilẹ̀ wọ́n fẹ́ protest ẹ ní kúure tẹ́ bá protest olójúmọ́ la máa jẹ́ ẹ máa tọ́ra yín jẹ protest pé kíni ẹjọ́ máa ṣòṣe máa ṣe lẹ́yà ń bẹ̀ a ní nǹkan tí ò da nǹkan tí ò da ọ̀dọ̀ àwọn èèyàn ń ṣe wọ́ọ̀sì o ara ẹni tó ń bọ́ ọmọ ẹ̀sùn yes obìnrin tó pé tí agro bá mu ó máa má kọ̀ bí àbá sùn ara ẹni tẹ́gbọ̀n kọ́ńdó ara ẹni tó ń dó bàbá ọkọ ẹ̀ ara ẹni tó ń dó ìyàwó àbúrò ọkọ ẹ̀ ara ẹni tó jẹ́ pé gbogbo sápò àwọn ọ̀rẹ́ kárí ilé ni wọ́n ti pín yes wọ́n ti pín ó wà ó ń ṣẹlẹ̀ dáadáa ara ẹni tí láńlọ́ọ̀dù ń bá sùn ó ṣẹlẹ̀ ara ẹni tó jẹ́ pé ọ̀gá abiṣẹ́ ọkọ ẹ̀ ó ń bá sùn ó ń ṣẹlẹ̀ dáadáa kí ni ò ṣẹlẹ̀ mọ́ láyé sìn ara ẹni tó jẹ́ pé wòlíì wọn olùṣọ́ ṣọ́ọ̀ṣì wọn ló ń dóyàwó ẹ̀ ara ẹni tó jẹ́ pé gbogbo ọmọ ọwọ́ ẹ̀ tẹ́ ẹ bá kánú ọmọ mẹ́rin mẹ́ta lolùṣọ́ nínú ẹ̀ ọkọ ló nìkan ọkọ kọ́ má nìkan kan rárá ó ń ṣẹlẹ̀ ara ẹni tó jẹ́ pé choir master church ló ń fọ́pù tú ẹ̀ ara ẹni tó jẹ́ pé ìmáàmù mosque ló ní gbogbo owó ọmọ ara ẹni tó jẹ́ pé àáfàá lé ké tó wá ń káwọn ọmọ nílé fún ké ó ń báyàwó lé yín sùn yes bọ́kílà pé àṣírí ni ṣó yẹ kẹ́ fídíò ẹ̀ no nǹkan tó ń tini lójú ni nǹkan tó gbọ́dọ̀ máa rí mọ́yàn nǹkan tó gbọ́dọ̀ máa fetí gbọ́ mọ́yàn báyìí ni mo tútù sọ ẹ̀yin èèyàn mo fi Ọlọ́run bẹ̀yìn anything tó bá máa ṣe tó bá ti máa lead sí àti gbọ́ Ọlọ́run mo fi bẹ̀ má ṣe àti gbọ́ àti gbọ́ tí Sisi Alagbo ṣe tírísọ̀ má bá wọn ṣe ronú jinlẹ̀ kó tó ṣe ológo everybody o olókìkí everybody o tí wo ò bá lókìkí tọmọ ẹ bá ní nǹkan ṣé mọ́mí mi wà lórí social media no is she a celebrity no ṣọ́ọ̀ṣì eré ìtàgé no gbẹ́wò bí tèmi délé ni kí ìyá mi ti wá sórí ibú ṣé gbogbo ìgbà tó ń bá mi jà tó ń wá fún mi ṣé wọn ò ní fògbó mọ́mí mi bú mi ni and that will finish my career ẹ jẹ́ ká máa ronú ká tó máa ṣe nǹkan ẹ jẹ́ ká máa lárò jinlẹ̀ ẹ má jẹ́ ká máa táwa bá ti rọra wa pé àwọn ọmọ wa ń kọ́ ṣàrò wọn pé ni ṣé ìyá Burna Boy mọ̀ kó máa di Burna Boy ìgbà tó ń jó lẹ́yìn Fẹlá ṣé ìyá Wizkid nígbà tó ń gbé Surulere ṣó mọ̀ pé Wizkid máa di bó ṣe dà ṣé ẹni tó bí Ṣèyí Tinubu ó mọ̀ kó máa jẹ́ ọmọ first president lẹ́ni ṣé ìyá Tinubu ó mọ ipò tọ́mọ ẹ̀ máa wà lẹ́ni ṣé rò pé ká ní wọ́n ní kinní yẹn against àwọn bóyá àwọn celebrity tó ń jà bára wọn jà ń sìn ẹ rò pé wọ́n ní máa fi owó yẹn búra wọn ẹ rò pé kò ní possible ẹ má bà ayé àwọn ọmọ yín jẹ́ ẹ má bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ Sisi Alagbo àwọn ọmọ mi ò lè fáwọn ọmọ ẹ̀ àwọn tó ń gbìjà àwọn ọmọ wọn ò lè fọ́mọ ẹ̀ wọ́n ń tọ́ ẹ ní irọ́ náà pa fún ẹ wọ́n support ẹ ní kó drop àwọn ọmọ wọn káwọn ọmọ ẹ fẹ́ wọn wọ́n rí pé everybody máa yá ní ta ló máa jókòó ti àná tó ń ṣe tírísọ̀ tí òbò ẹ̀ ṣe lẹ́yà níta ta ló fẹ́ jókòó ti èèyàn kọ́ níwọ̀ ẹ̀ bóyá táwọn ọmọ ẹ bá fóyìnbó kò sí wàhálà àfikún òyìnbó má recess video ẹ o òyìnbó tẹ́ ẹ máa ń sọ náà òyìnbó stupid o àwọn òyìnbó tẹ́ rí ẹrù pọ̀ gan òyìnbó láìkéèyàn ní dignity kò dẹ̀ ní òótọ́ èèyàn kan ní ìtọ́ lè save àwọn ọmọ ẹ̀kọ́ fóyìnbó ẹ máa tọrọ ayín jẹ gbogbo òyìnbó ló gàn bí báwo gbé lóyìnbó ok gbogbo òyìnbó ló gàn ok mo ti gbọ́ yín dẹ̀ka ní pé gbogbo òyìnbó ló gàn ó yẹ kí gbogbo àwọn olóṣù Nàìjíríà àwọn òyìnbó ló yẹ kó máa fẹ́ yes àwọn gbogbo táyé wọn ti bàjẹ́ òyìnbó ló yẹ kó máa fẹ́ náà gbogbo òyìnbó ló gàn orí yín máa pé tó láwọn kan sọ àwọn ọmọ ẹ ní ọjọ́ àwọn ọmọ ẹ kò lè ṣe wọn lè dàgbà sí kójú òyìnbó náà máa fẹ́ ok òyìnbó náà láìkí kí ìyàwó ẹ máa ní tírísàn ní public domain ok òyìnbó náà láìkí yẹn ok mo ti gbọ́ jẹ́ kó máa pancake òṣì fún ẹ ṣùgbọ́n jẹ́ kó máa pancake rádaràda fún ẹ nǹkan tí ò da bọ́ ṣó deserve láti kú no sórí nǹkan tó dùn mí lọ́rọ̀ ẹ̀ àwọn àgbo tírísàn mórí burúkú tó ń ṣe káàkiri yẹn ó ń gbé mi léèbí ó ṣó pé ó feel remorseful ó ṣó pé ó ń ṣe pé ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣe dọ̀tí tó ń ṣe káàkiri nǹkan tó ń ṣe kíní yẹn ló ń bí mi nú jù tó ò bá rẹ́ni sọ̀rọ̀ sí ẹ lágbárí lọ wá bí kan bó ṣe vacation ló máa lọ ronú kó tọrọ ọ̀dàrí jẹ́ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n kó dẹ̀ wo pé ṣé ṣe fẹ́ máa bá lé ayé ẹ̀ lọ rè àbò fẹ́ jáwọ́ nù ẹ̀ ṣé ní gbogbo àwọn tó ní kó máa ṣe content ẹ̀yẹ ẹ̀yẹ wàrà ìgbó tírísàn kì í ṣẹ́kùn ìní ó dẹkùn ọjọ́ iwájú àwọn kan wà wọ́n ti ṣe archive lórí ọ̀rọ̀ ayé ẹ̀ your sex video your agbolówó tírísàn tó pa they will use it after you and after your children don't worry they are still coming for you don't worry yes kò sẹ́ni tó bá jàmọ̀ sí the first èbú tó máa bú ẹ to conquer you ìsolórí burúkú onítìrísọ́ọ̀mù sọnù yes that's the only thing tó fi máa yí tiẹ̀ báyìí àwọn èèyàn ti ní weapon against you now tọ́mọ aráyé dẹ̀ bá ti ní weapon láti bá ìjà you are finished so weapon táwọn jẹ́ tún sọ fún ẹ akíìmù tó o bá ṣe ẹ sì máa jà wo á fi ẹsẹ̀ lẹ́yà á ló lórí burúkú ọmọ náà ló yọ láyé mi ọmọ òṣì ọmọ tó yẹ pé kò sẹ́ni tí ó lè gbé wá ká bá sọ ọmọ ayé ọmọ yẹn ti bàjẹ́ ayé lójú ara ẹ̀dẹ̀ rẹ̀ ó ló fẹ́ satisfy jakọ̀ lọ́bàjà ó yìí máa ń ṣe ẹ̀sìn má wọ̀rí